إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, ibi tí a wà náà ní àlàáfíà. So ibi tó fi ń pè Marmus gbogbo náà láti mọ̀. Ní báyìí, inshallah a lọ sí ojú board láti lọ continue. Ní àwọn af'alul mudari'iyya tí a ń bá lọ níbi ẹ̀kọ́ tí ó kọjá àti kọ́ nípa àwọn tí wọ́n sì ń bíbà ìran ènìyàn 6 tí wọ́n sì ń bíbà. So lónìí inshallah a kọ́ àwọn tí a dojúkọ tí wọ́n sì iṣẹ́ tí a ń bá sọ̀rọ̀ àti àwa tí a ń sọ̀rọ̀ tó jẹ́ pé àwa náà ni a ní iṣẹ́ yẹn. A fẹ́ mú fa'ilun mudari'u ọkùnrin kan tí a dojúkọ wá. A kọ́kọ́ lọ mú fa'ilun madi ọkùnrin kan tí ó sì ń bíbà wá. Ó náà ní sa'ala. Àti mùdé. Iṣẹ́ méjì la ṣe lára fa'ilun madi kó tó lè di fa'ilun mudari'u. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ wá lọ sínú huruful mudara'a tó ń tọ́ka sí ọkùnrin kan tí a dojúkọ. Ó náà ní ta. Àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudara'a àti wọlé tọ̀ fa'ilun madi yóò fún fa'ul fi'li rẹ̀ ní sunkún. Adé fa'ul fi'li abá fatiha a gbọ́dọ̀ náà fún sunkún. So bákan náà ipa fi'il mudari dómà ni máa ń gbà adébẹ̀ abá tí a gbọ́dọ̀ náà fún ní dómà. Tàbá dàpọ̀ yóò di tas'alu. So ọkùnrin kan tá a dojúkọ ó ń béèrè lọ́wọ́ àbí ó ń padà ń béèrè. Ó di nísìn. So èèyàn á fẹ́ béèrè lọ́wọ́ ẹnìkan sí gbà limadha tas'aluni, kí ló dé tó ń bi mí? Limadha tas'aluni, kí ló dé tó ń bi mí? So tas'alu. So ọkùnrin kan tí a dojúkọ ó ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà béèrè. So àmọ́ nǹkan tá a ti fẹ́ kọ́jú nínú ẹ̀kọ́ wa tá ń kọ́ yìí, òun náà ni báwọn af'alu yẹn ṣe ń yí. Ó di nísìn minal madiyya ila al-mudari'iyya wa ila al-amr. Ó di nísìn. So bá ṣe ń yí. So là ń kọ́. So àwọn tó wá sì wà lọ́ndà fa'ilun ma'muz ó jẹ́ pín ẹlẹ́ẹ̀kejì. Àmọ́ bí fa'ilun madi wọ́n ṣe máa ń wá àti bí fa'ilun mudari wọ́n ṣe máa ń wá. So nìyẹn tas'alu. So ènìyàn méjì náà máa jẹ́ tas'alani gẹ́gẹ́ bí a ṣe wọ̀n síwájú. So níbi ilé ẹ̀kọ́ tó kọjá ẹni tó ń bá wa ká lọ tó bá ń follow wa. So ó náà máa jẹ́ tas'alani. So gbogbo ó ti mọ iṣẹ́ tí a ṣe ń bẹ̀ báyìí tó fi di tas'alani. So ẹni tí kò bá yé so ó lè béèrè ní àwọn ọ̀nà tí
àkàsíwájú inshallah. Tọ́ àwọn ọkùnrin tí wọ́n pọ̀ so tas'alani àwọn ọkùnrin méjì tí a dojúkọ yìí wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà béèrè. So àwọn ọkùnrin tó pọ̀ so òun náà máa jẹ́ báyìí. So waw alif waw nun so tàbá dán náà kọ́ yà di tas'alun. So ìyàtọ̀ eléyìí sí ń ta kọ́ kọjá òun náà ní pé kí ni o àwọn tí a kọ́ kọjá ó máa jẹ́ yà eléyìí ń jẹ́ ta nítorí pé àwọn là ń bá sọ̀rọ̀ tas'alun ó ti ń sìn. So tas'alun ẹ̀ ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà béèrè. So àwọn obìnrin kan tàbá fẹ́ mú fi'lu mudari obìnrin kan wá tí a dojúkọ iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ mú fi'lu mudari ọkùnrin kan tí a dojúkọ wá òun náà ni tas'alu. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí obìnrin kan òun náà ni ya'un. Àti mú dé ya'un yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní kasra áàfù tó bá dé bá ní ó fún ní kasra náà dọ́gáfì tó dé bá abádọ́mọ́ agbàdà náà fún kasra tàbá dà pọ̀ yóò di tas'alin. So gbogbo wa náà láti rí eléyìí. So àwọn tá bá ń kọ́ ẹ̀kọ́ yẹn bọ̀ gbogbo eléyìí ó ti yé wa. Tas'alin obìnrin kan tá a dojúkọ yìí so ó ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà béèrè. So bóyá lọ́mọbìnrin ń sìn ó wá ń béèrè nǹkan lọ́wọ́ wa àwa gbọ́ so a lè béèrè lọ́wọ́ rẹ̀ pé madha tas'alinani kí ló ń bí mi tas'alinani kí ló ń bí mi àbá sì níyàwó náà ni tas'alini náà ló jẹ́. Ó ti ń sìn bóyá ìyàwó wa ń béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ tó jọ́kùnrin lápèjúwe ń sìn àwa gbọ́ tó ń béèrè a fẹ́ béèrè lọ́wọ́ obìnrin yẹn pé kí ló ń bí madha tas'alinahu kí ló ń bí ẹ̀ kó ń bí lọ́wọ́lọ́wọ́ ni so kí ló ń bí so ó nìyẹn. Tọ́ a fẹ́ mú fi'lu mudari àwọn obìnrin méjì wá so òun náà máa jẹ́ tas'alani tó wá sọ wípé obìnrin méjì àbí ọkùnrin méjì àbí obìnrin kan àtọkùnrin kan so bákan náà ni fi'lu mudari wọn sì máa ń wá. So yóò jẹ́ tas'alani. So àwọn obìnrin tó pọ̀ máa jẹ́ tas'alna. So àwọn iṣẹ́ méjìlá iṣẹ́ aláwọ̀ká kọ́ lọ mú fi'lu mudari ọkùnrin kan tí a dojúkọ wá òun náà ni tas'alu plus nun a lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀ òun náà ni nun. Nun yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní sunkún harafi tó bá dé bá ní ó fún sunkún náà dọ́gba tó dé bá dọ́mà agbàdà náà fún sunkún tàbá dà pọ̀ yóò di tas'alna. Tas'alna so àwọn obìnrin tí a pọ̀ tí a dojúkọ yìí wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà béèrè. So ó nìyẹn ó wá pé èmi tí mò ń sọ̀rọ̀ àti àwa tí a pọ̀ tí à ń sọ̀rọ̀. So a fẹ́ mú fi'lu mudari mi tí mò ń sọ̀rọ̀ wá a kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí kò sí níbí báyìí wá òun náà ni sa'ala. Àti mú dé iṣẹ́ méjì láti lára fi'lu madi kó tó di fi'lu mudari iṣẹ́ aláwọ̀ká lọ sínú huruful mudari'a tó ń tọ́ka sí ibi tí mò ń sọ̀rọ̀ òun náà ni alif. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí huruful mudari'a bá ti wọlé tán fi'lu madi
yóò fún fáwọlì fíìlì ní sukun. Ọ̀dọ̀ fáwọlì fíìlì abá fatiha gbọ́dọ̀ náà fún ní sukun. Bákan náà ìparí fẹ́ẹ̀lì mùdọ́rì dómà ni máa ń gba níbi abá fatiha gbọ́dọ̀ náà fún ní dómà. So tá a bá dà pọ̀ yóò wá di as'alu. As'alu. So as'alu. Ó di nsìn as'alullaha mo ń béèrè lọ́wọ́ Allah àgbẹ̀ a máa béèrè lọ as'alullaha. Ó di nsìn so a lè lò bẹ́ẹ̀ náà ní èdè Lárúbáwá. Ó di nsìn ìgbà tẹ́nìkan bá bi á sì pé kí ni o madha tas'aluhu as'aluhu an kadha mo ń bí nípa nǹkan báyìí ni so as'alu lẹ́yìn ó fi dáhùn. So di nsìn so a fẹ́ mú fíìlì mùdọ́rì àwọn àtàpọ̀ tá ń sọ̀rọ̀ wa so àkọ́kọ́ mú fíìlì máàdì ọkùnrin kan tí kò sí mìíràn wá náà ní sa'ala. Iṣẹ́ méjì láti lára fíìlì máàdì kó tó lè di fíìlì mùdọ́rì iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ sínú fíìlì mùdọ́rà nígbà tí ọkùnrin kan tó lójú kọ náà ní nun. Á lọ sínú huruful mùdọ́rà tó ń tọ́ka sí àwọn àtàpọ̀ tá ń sọ̀rọ̀ náà ní nun àti mùdí. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí á fíìlì mùdọ́rà bá ti wọlé tọ̀ fíìlì máàdì yóò fáwọlì fíìlì ní sukun lórí fáwọlì fíìlì abá fatiha gbọ́dọ̀ fún sukun. Bákan náà ìparí fíìlì mùdọ́rì dómà ni máa ń gba tá a bá dà pọ̀ yóò á di nas'alu. So nas'alu à ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí a máa padà béèrè. So inshallah tó bá di ilé ẹ̀kọ́ tó ń bọ̀ a máa bá lọ láti ibi af'alul amri. Láti wá parí ẹ̀ á wá kọ́ ìpín ẹlẹ́ẹ̀kẹta inshallah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.